pàǹgbálá ojú àwọn ọ̀gbọ́dọ̀ wúgbẹ́gi àjàlá fi kéde ìlú agogo dẹ ńlọbaládé fi kó ní jọ o láyé aláàfin ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn èsì ọ̀rọ̀ rẹ o ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ home and diaspora nípa àhesọ ọ̀rọ̀ tí ń jáde nínú fọ́nrán lórí Ọba Ghandi Afọlábí l'Ògbómọ̀ṣọ́ ẹ wá gbọ́n tí adájọ́ wí ni ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹwàá 2023 nípa wípé yíyan ọba Ògbómọ̀ṣọ́ ọ̀tọ̀nà ẹ yá mi létí yín kó wá ọlọ́pọlọ l'Ògbómọ̀ṣọ́ àtẹ̀yìn odi ibi ọ̀rọ̀ mi bá dé ẹ má gbóṣùbà fọlọ́ntọ́lẹ̀ mi kó wa ni ohun tádájọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ tilé ẹjọ́ gíga Ògbómọ̀ṣọ́ wíre ilé ẹjọ́ ti pàṣẹ wípé kí Ògbómọ̀ṣọ́ àwọn afọbajẹ pẹ̀lú ìfọwọ́sí àjọ tí mójútó ọ̀rọ̀ àpèrè oyè nípele nípínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n ṣe àfàró náà nípa àyàn tàbí gbé igbá àwọ̀ àkọjá lórí ọmọ Ògbómọ̀ṣọ́ èyí tí wọ́n ti mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ìdájọ́ ilé ẹjọ́ fi wáyé ṣùgbọ́n afọbajẹ pẹ̀lú ìfọwọ́sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n tàpá sí ètò ìdájọ́ wọ́n fi Ghandi Afọlábí Ọláoyè jí ọba Ògbómọ̀ṣọ́ lọ́jọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún yìí kódà wọ́n tún kíje pẹ̀lú orò ọba lọ́jọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún yìí fún ìdí èyí kí ọba Ghandi Afọlábí Ọláoyè ó yẹ̀bá náà táwọn afọbajẹ ó sì bẹ̀rẹ̀ ètò ìyànsípò àpèrè ọba Ògbómọ̀ṣọ́ ńlọba tán ilé ọjọ́ kankan ò sọ wípé ọba Ghandi ò lẹ́tọ̀ọ́ níbo ladájọ́ ti dá olùpẹ̀jọ́ láre wípé òun gangan ló tọ́ sọ́ba Ògbómọ̀ṣọ́ ẹgbẹ́ jáde kárí ẹ̀yin yọ̀bọ́túkẹ́ aláìlérò tẹ̀ kún fún tẹ̀m̀bẹ̀lẹ̀kun tẹ̀ fi wá ń sọ káàkiri pé wákàtí márùnlélógún ni adájọ́ àgbà ló fún ọba Ghandi láti palẹ̀mọ́ kúrò láàfin bá a wà kamarin ti Pọ́ọ̀lù ẹ bá wa bí àwọn ẹ̀ta wóró ní ìdílé alátakò Ṣọ̀ún Rúlì Dynasty wípé bàálù tó ti fò ni wọ́n ń juwọ́ sí ọba Aláoyè Àtàndá Ògúnwẹ̀mídé ó gun ẹṣin l'Ògbómọ̀ṣọ́ àkọ́kọ́ ọba tó fi ẹṣin aláwọ̀ rẹ̀sùrẹ̀sù jóyè lùkà ọmọ rẹ̀ náà tún wọ̀lú ó fi bàálù joyè inú ń bí gbogbo àṣebí lóòótọ́ ni wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ̀rọ̀ nílùú Ìṣẹ́yìn nípa bí àpèrè Ọ̀yọ́ ṣe rí ṣètò Ògbómọ̀ṣọ́ wa ni hùnùhùnù ẹlẹ́dẹ̀ àpèrè Ògbómọ̀ṣọ́ ọ̀dọ́ yọ ìrọ̀gbágá ẹlẹ́dẹ̀ Ṣọ̀ún ti forí balẹ̀ lágòdì nílùú Ìbàdàn ní Olúyọ̀lé ọmọ ajẹ̀gbín kátó fi kara wọn fọ́ ọrí mu ó ti kẹ́rù ọkọ̀ wọ̀lú abínibí bàbá rẹ̀ Ṣọ̀ún Ghandi sọ̀rọ̀ ó kíje ogun àgà wo àpèrè Ṣọ̀ún àìsà nílé ìjogí oró kẹlẹ́ wa tún kù táwọn ẹ̀ta wóró wọ́n fi láwọn ọgbà àwọn fàrígà ẹ̀yìn mélòó ẹ̀ wá bọ́ takẹ́ ẹ̀fẹ̀ wọnú hàn ẹ̀ mà kọ́ bá ti wà lápèrè ẹ̀yin Ògbómọ̀ṣọ́ lẹ́yìn odi àwọn ọ̀bàyéjẹ́ fẹ́ tọrọ ẹ̀sìn bọ́ wọ́n pe Ghandi ní pásítọ̀ lóòótọ́ ọ̀fọ̀gbọ̀n ọdún ó lé díẹ̀ sẹ́yìn sísí Olúwa ọba àlú wa ti padà wá jíṣẹ́ ìbí nìran abahalẹ̀ tẹ̀rọ wípé ọ̀rọ̀ ẹ̀sìn ọjà ọba àyànmọ́bọ́ dàmbànsá inú yín bu ẹ̀rọ òrùn sá ìdílé mélòó ní gàpèrè Ṣọ̀ún ẹ̀tawóró apá kan ìdílé kan ṣoṣo wọ́n fẹ́ dẹ Ògbómọ̀ṣọ́ rú àwọn dàdàngọ́ ní pera wọn ní ìdílé àlàáfíà wọ́n sì ń kó hílàhílò bá wa l'Ògbómọ̀ṣọ́ àsìkò tó Ògbómọ̀ṣọ́ gbèjà Ṣọ̀ún àyíṣà Ògúnlọlá ọ̀ràn ró ẹni orí yẹ ó dilé ni o ẹgbẹ́ ìsì ọ̀rọ̀ yín wípé èèyàn jẹ́ ní kí Ghandi ọ̀dọ̀ bá wa àti pé àwọn ọ̀fẹ́ kẹ́tọ́ àwọn bọ́ sọ́wọ́ ẹlòmíì àtọ̀lẹ̀dọ́lẹ̀ ń tàdá tá ń lọ́wọ́ tá ń lẹ́sẹ̀ tá ń lara ṣébó Olódùmarè tọ́sẹ̀ mi ni Ṣàfọlábí Ọmọ Aláoyè tá ló bí Ọládayọ̀ tó bí Ọládùn ni àtọ̀lẹ̀dọ́lẹ̀ ń tàdá kó tó kan Ghandi Afọlábí ọba wa ẹ̀yánu gbàgà wípé Ghandi ọ̀bọ̀wọ̀ fófin sọ́ba wá lágbára ju gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ ni Ògbómọ̀ṣọ́ home and diaspora ẹ má jáyà ó já bá a sọ abẹ̀bẹ̀ sókè ní gbagba pẹlẹbẹ ní òfin lélẹ̀ kò sí àtúntò mọ́ ọba Ògbómọ̀ṣọ́ ti wà nípò àgbà Ghandi lọ́ba wa nílé ajílẹ̀ ti pẹ́ dogun ẹ̀yin Ògbómọ̀ṣọ́ lókèrè ẹ má mẹ́kàn abíọ̀jẹ́là òkùsì ọpọlọ ẹ̀yin oníròyìn apèdè lórí rédíò ẹ má sọ̀n ẹ tàlú wájì kíkàlùkù ọmọ tí ọmọ akọ àti tí ọmọ kàsáráyé nínú amóhùnmáwòrán àtàsọ̀rọ̀ má gbèsè ní ti ń gbèsè báyìí o káyọ̀ lè wá mà wípé àwọn ọ̀bàyéjẹ́ wọn ò tó nǹkankan àfọ̀bàjẹ́ ẹ̀yin àgbà oyè l'Ògbómọ̀ṣọ́ láàfin Ṣọ̀ún àyíṣà ni mò ń wí o tẹ́ ẹ bá gbàbọ̀dé ilé ò mú yín kankan kí ló sì dé kankan kan lè wo iná jó ni wàrà lọ́mọdé tó kó èsì bọ̀ àbátálàngẹ̀mọ́ mi dá lónìí Olódùmarè ti gbóhùn mi sàṣẹ ọ̀bàyéjẹ́ ò ní fojú kẹrin Nàìjíríà ọjọ́ ìkọkàndínlógún oṣù kejìlá ọdún yìí ẹni tó gbìmọ̀ràn ká má bọ̀ lọ́wọ́ hílàhílò yóò gbókèrè má dídùn ọbẹ̀ lákòótán ẹ̀ láìkí ẹ̀ ṣíà rẹ̀ Ṣọ̀ún ọba Ghandi Afọlábí Ọláoyè òrùmọ gẹ́gẹ́ kẹta kò kú lápẹ́rẹ́ o òun ni ọba wa kò sí à ń tọrọ ẹ̀sìn bẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lẹ̀ yìí bẹ́ẹ̀ lọ́ba Ghandi òsì lọ́wọ́ kí chief imaamu lu Ògbómọ̀ṣọ́ fipò lẹ̀ ìran ayé lára ni ẹ bẹ̀ kí lu wo túbà kó tùsẹ́ ṣókí lọ̀rọ̀ lónìí ẹ kí mi kó ewodò láì farakomi Ògbómọ̀ṣọ́ ni mi àfọ̀gbọ́jà Olúwatanná ọmọ ajílété tá a ti ń jẹ kàkà tó mú kọ yẹn gan ọmọ bíbí adéníyì òlu kan ẹ kú kalẹ̀ Ghandi dé ìrẹ́wò Ògbómọ̀ṣọ́.